Ẹ káalẹ́, ẹ kú àtàárọ̀, Ọlálékan Ọlábọ̀dé lórúkọ tèmi. Ìròyìn lédè Yorùbá ló ń dé sétí ìgbọ́ yín. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti tún ìfọwọ́sowọ́pọ̀ ìjọba Tinubu ṣe láti tún ètò owó orí orílẹ̀-èdè náà ṣe láì jẹ́ kí ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Kashim Shettima ló sọ̀rọ̀ yìí nígbà tí ó gba àwọn aṣojú láti ilé ẹ̀kọ́ tó ń rí sí owó orí ní ilé ààrẹ. Akọ̀ròyìn wa Abdulrahman Jubrila lẹ́ni tó jábọ̀ ìròyìn yìí. Ìdúróṣinṣin ìjọba tiwantiwa káàkiri àgbáyé gbáralé ìmúnípá àti ìmúṣe ẹ̀ka ìdájọ́. Agbẹjọ́rò àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà àti alákòóso fún ẹ̀ka ìdájọ́ Lateef Fagbemi San sọ pé èyí gangan ni ìjọba ààrẹ Bọ́lá Tinubu ń ṣe lákòókò tí ó ń ṣàfihàn àbájáde ti iṣẹ́ tí ilé-iṣẹ́ ẹ̀ka ìdájọ́ ṣe ní olú ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá. Akọ̀ròyìn wa Austin Anyebe ló jábọ̀ ìròyìn yìí. Àjọ tó ń rí sí ètò àdójútòfò ìlera lórílẹ̀-èdè Nàìjíríà ti ń tẹ̀síwájú sí nípa iye àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ètò náà wà fún. Olùdarí àgbà fún àjọ NHIA sọ pé àtúnyẹ̀wò ìdá méje nínú ọgọ́rùn-ún ààbò ìdánilójú ti di ohun tí ó rọrùn láti kojú ìwọ̀n ikú ìyá àtọmọdé ní orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ni ohun tí wọ́n gbé yẹ̀wò lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria. Akọ̀ròyìn wa Ibrahim Bello Gunda ni oníròyìn tó bá wọn wà níbẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ sí ní sanwó ìpele ìkejì ti bílíọ̀nù kan náírà léyìí tí wọ́n yà sọ́tọ̀ fún owó díndín ebi kù fún àfojúsùn àwọn ọlọ́jà wóróbo kéékèèké àti àwọn oníṣòwò onímọ̀ọ́nbé tí wọ́n jẹ́ ẹgbẹ̀rún méjì àti ẹgbẹ̀rin àti méjìlélọ́gbọ̀n ìyẹn 2,832 àwọn oníṣòwò kéékèèké ní ìpínlẹ̀ náà lábẹ́ ètò ìtọ́jú ìjọba ìpínlẹ̀ Ògùn. Akọ̀ròyìn wa Kẹ́mi Ọ̀rúnṣolú Síkírù náà pẹ̀lú wọn wà níbi ètò ọ̀hún ní Obas Complex tó wà ní Òkè Mọ̀sán ní Abẹ́òkúta. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí síwájú sí i. Bí ó ti ń sọ̀rọ̀ níbi ètò náà, gómìnà ìpínlẹ̀ Ògùn ẹni tí igbákejì rẹ̀ náà Ìmọ̀ọ́tẹ̀lá Oyèdélé ṣojú fún níbi ètò pínpín owó ìrànwọ́ ẹlẹ́ẹ̀kejì eléyìí tó wáyé láti ṣe ìgbélárugẹ ètò ọrọ̀ ajé àti ìlọsíwájú okòòwò kéékèèké àti kéréje-kéréje ní ìpínlẹ̀ Ògùn. Àwọn tí wọ́n jẹ àǹfààní ètò náà tí wọ́n wá láti ìjọba ìbílẹ̀ Ògùn ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n mọrírì gómìnà àti ìṣàkóso rẹ̀ fún oore ńláńlá náà bí wọ́n ti ń ní ìgbàgbọ́ wípé èyí yóò ṣe ìgbélárugẹ àti ìtẹ̀síwájú okòwò wọn. Àgbélárugẹ ẹ bá wa gbé gómìnà yìí lárugẹ ohun àyílà àgbélárugẹ. àǹfààní tí wọ́n ṣe fún wa yìí àǹfààní tó ó kéré ṣùgbọ́n tóbi. Àwọn tí ọ̀rọ̀ kàn tí wọ́n wá níbi ètò náà wọ́n rọ àwọn tí wọ́n jẹ àǹfààní owó ìrànwọ́ náà láti ṣe àmúlò owó náà gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ fún ìgbélárugẹ ìgbésí ayé wọn àti ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Ògùn. Owó yẹn kò sí iye tó kéré jù láti bẹ̀rẹ̀ owó tó máa fi ṣe ló yàtọ̀. Nítorí pé kí ni téèyàn bá ti ran obìnrin ẹyọ kan lọ́wọ́ ó ti ran odindi ìdílé kan lọ́wọ́ ó ti ran odindi ìlú kan lọ́wọ́ so ìmọ̀ràn mi tún fún gbogbo wọn ni pé kán fi owó yẹn síbi tó yẹ kán fi sí. Ètò pínpín owó ìrànwọ́ ẹlẹ́ẹ̀kejì irú rẹ̀ tó wáyé nípínlẹ̀ Ògùn ló wáyé láti ṣe ìrọ̀jú fún àwọn olókoòwò kéréje-kéréje látàrí ipa tí COVID-19 ti ní lórí ètò ọrọ̀ ajé. Àwọn olókoòwò kéréje-kéréje àti kéékèèké tó jẹ́ ẹgbẹ̀rún mẹ́ta dín díẹ̀ ni wọ́n jẹ àǹfààní ètò ìrànwọ́ ẹlẹ́ẹ̀kejì nípínlẹ̀ Ògùn. Kẹ́mi Ọ̀rúnṣolú Síkírù ló jábọ̀ ròyìn fún iléeṣẹ́ NTA Abẹ́òkúta. Lẹ́yìn ìgbà tí wọ́n ti parí àwọn ètò wọn nínú ìdúró ọjọ́ mẹ́rin ní Medina, àwọn arìnrìn-àjò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún Hajj 2024 ti tẹ̀síwájú ìrìn-àjò wọn lọ sí Mecca. Àwọn arìnrìn-àjò tí iye wọn jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àti méjìlélọ́gbọ̀n ìyẹn 732 tí wọ́n wá láti ìpínlẹ̀ Ògùn àti àwọn tí wọ́n wá láti olú ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá yóò ṣe ìgbáradì Hajj ní kékeré àti Umrah láti bẹ̀rẹ̀ àwọn ohun tó kàn lọ́rọ̀ Hajj ní kíkún. Akọ̀ròyìn wa Jamilu Ibrahim lẹ́ni tó jábọ̀ ìròyìn yìí. Ìròyìn fún tálẹ̀ tòní kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ amóhùnmáwòrán NTA Ijebu Òde. Títí di ìgbà míì tá ó máa pàdé,
Ọlálékan Ọlábọ̀dé lórúkọ tèmi. Orun ayọ̀ la ó sùn, láyọ̀ la ó jí. Ó dàárọ̀. NTA na im dey do ogbonge thing. NTA Achowe salute o. NTA na im dey do ogbonge thing. NTA na baba. NTA Ijebu, your